Leave that place. Àgbàlagbà ni wọ́n. Yes, olúwa mi. Kábíyèsí. Mo kí ẹ̀yin ìyá wa àrí bàbá wa ní Akérèmísá o. Èmi ò ní owó, mi ò sí nínú àwọn olówó nílẹ̀ yìí, ṣùgbọ́n inú mi máa ń dùn láti ṣe tí Ọlọ́run bá darí mi sí. Mo láyọ̀ láti kéde pé Ìyáníwẹ̀ ilé yín rèé. Ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn, abẹ́ sí ilé Ìyáníwẹ̀ ní orúkọ Ọlọ́run, kí Ọlọ́run tó máa bá yín débẹ̀, kí a máa gbé òkú yín jáde bẹ̀, kí a máa sùn láyọ̀ kẹ́ máa jí láyọ̀, kí a máa lálàá burúkú, kí a máa rù òkú wọlé, kí a máa rù òkú jáde. Kábíyèsí. Àwa kan sára sọlọ́run ọba, àwa kan sára sọlọ́run ọba, ọba tí ò dọ́jú Ọlọ́run ní payín fún aláìlọ́. Ọlọ́run bó lọ rẹ̀ ní ìlú.
ẹ̀mí yóò gùn fún wa lágbára àlàáfíà ní òní di fíafíà fún wa àdúrà yẹn mọ̀ ṣe fún wa. mo tún fi dé gbẹ́gbẹ́lẹ̀ àná ọmọ ẹlẹ́kìlẹ̀ mọ́ lọ sílẹ̀ rẹ̀ mọ́ níyàwó rẹ̀. Oṣù Jẹ́mi ládé wí bá mú mọ́rí bí wọ́n sùn. Látọ̀dún tí mo ti bá àbá tí mo ti gbé ti dànù. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ìyanu ẹ̀ nílẹ̀. Ọpẹ́ ni a máa dún, ọpẹ́ ni a máa dún. Ọpẹ́ ni. Ọ̀rọ̀ láyé ń gbọ́ o. Ọ̀rọ̀ láyé ń Ẹ jọ̀ọ́ sà. Mi ò mọ ibi tí màá gbé bẹ̀rẹ̀. Ó ti kọjá òye yẹn. Ọmọ ìyá mi lè bá lẹ́yìn ní kí ọ kàwé. Mo ti mọ ní bàbá rẹ̀ fi sọ̀rọ̀ mọ́ lọ́ọ̀kà. Bàbá mi ní ọkọ mi mo ní gbẹ̀mí ọ̀kà ìwọ ọ̀sáwù mi kára tí ó kàwé lọ. Ọwọ́ ayọ̀ àbí ọ̀yọ́. Aláìkè ló tí ó kàwé. Alájì. Owó ìdílé lọ́kọ́ tẹ̀ káfíńtà ọkọ̀ tí ó tún lọ sí ọ̀rẹ́. Yunifásitì pẹ̀lú rẹ̀ síbẹ̀síbẹ̀ náà ìgbọ́dọ̀ náà mú ọ̀gá. Ọyọ ọmọ. Gbogbo ètò tó bá kọ́ fún ẹ. Ẹni ọba lè ṣe olórí yóò sọ ọ́ tọmọ yóò sọnù tọmọ. Ìjọba jẹ́ ní mo sì ti mọ̀ ṣe láti mo sì sáti mọ̀ ṣe bẹ̀. Ìlẹ́jọ́ kan ọgbọ̀n ṣẹ́jú bí ó bá ṣẹ́jú orí ti fi lè nítorí ẹ̀. Lọ́pọ̀ ọmọdé ọgbà láti tó parẹ́ lẹ́nu pàtẹ́bí pa. Ọ̀pọ̀ kò sí àti ẹ̀fọ́ mi nìkan. Ṣé máa dára láti bá mi báyìí? Ọba tí mi yàn ní kí wọ́n fẹ́ máa ní. Wọ́n fẹ́ kankan mi bá ṣàtìní ìlú yọ̀. Yóò sì máa tí wọ́n fẹ́ gbà mí àdéhùn àgbà. Kàkà wọlé ọkọ̀ lè lọ. Kitchen.